bó ni ó ṣe wá nù alukur'ani pé Allah ló sọ anabi Isa ní orúkọ ẹ mú wa. ìgbà tí wọ́n mú òkun wa fún Maryam. wa idh qalatil malaikatu ya Maryamu inna Allaha yubashshiruki bi kalimatin minhu ismuhu ẹgbẹ́ ẹ̀bùn yẹn fún masha Allah ẹnìkan tún wà tó tún jọ wọn naam kèsì Zakariya Yahya má bọ̀ masha Allah naam. nínú àwọn nǹkan eléyìí tí Allahu sọ fún wa nípa baba ńlá wa Ádámù alayhi salam sọ nípa ìṣẹ̀lẹ̀ méjì eléyìí tó tọ́ka sí pé baba ńlá wa kìí ṣe lépè ìṣẹ̀lẹ̀ méjì baba kan náà wọ́n bẹ̀ ọ̀ya ìṣẹ̀lẹ̀ méjì tó tọ́ka sí pé baba ńlá wa kìí ṣe lépè. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum salam salam. Mọ́mọ́ ìgbà láti lè àpọ̀ ìfún mẹ́wò àbáwá Adams. Tọ́tọ́ ka sí pé baba ńlá wa kìí ṣe lépè. Assalamu alaikum wa rahmatullahi. Alaikum salam. Ó kọ́ mi sọ́ọ̀lì Abdulkudus láti Ìlọrin káàkiri ìyára ro. Naam. Ìṣẹ̀lẹ̀ méjì ó ṣẹlẹ̀ láàrin kọ́rùnà àbílábílà. Láàrin ẹ má gbó kọ́njẹ o láàrin Kọ́bílà àti Hábílà. Kí ló ṣẹlẹ̀? Kọ́bílà ó pa Hábílà. Ọ̀pá Hábílà. Ẹ̀yọ́. Anabi Ibrahim kò dẹ̀. Anabi Adam. Anabi Haram kò dẹ̀ ṣépè. Kò dẹ̀ ṣépè. Ok ẹ musala kejì wa. Ìṣẹ̀lẹ̀ kejì ló ń ṣẹlẹ̀ láàrin. Kọ́dé lẹ́yìn kan kìí ṣe ibi tá kìí ṣe Hábílà àti Kọ́bílà ni àmọ́ kìí ṣe ibi tí baba ńlá wo ti ṣépè nù. Naam afa kan náà wọ́n bẹ̀. Wa alaikum salam. Naam. Ìṣẹ̀lẹ̀ alákọ̀ọ́kọ́ náà lè tó ṣẹlẹ̀ láàrin Iblis àti Nabiyu Adam. Abadan. Ẹgba. Ẹni tí wọ́n bá dáhùn kọ́ wá dáhùn. Ó lè jẹ́ ọ̀kan náà màmá o kò sí wàhálà o. Yálà ẹni tó fẹ́ dáhùn kọ́ bọ́ wájú. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pọ̀ nípa baba ńlá wa àmọ́ àwọn ìṣẹ̀lẹ̀ méjì kan wà tó hàn dáadáa wípé baba ńlá wa kì í ṣe lépè àmọ́ bí táwọn ọmọ àtàrọ ọmọdọ́mọ ti répè. Naam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi. Orúkọ mi ní Abdulatif Abdulgafar láti Ìlọrin. Ilé wo? Ilé Bẹ́ẹ̀ni Ìlọrin. Naam. Alákọ̀ọ́ ẹgbẹ́ ṣẹlẹ̀ láàrin Anabi Adam láàrin wa àti Anabi Musa. Eléyìí ọ̀tọ̀ kò ṣépè ó bínú ni. Ẹlòmíì ẹ bá ní ha kí ó yí ibi tó bá wà ẹ há jáde. Tani ọ̀ dáhùn. Aleykum salaam wa barakatuh. Ó mọ̀ mẹ́rin àti Alman tó tí ọkùn Ìlọrin. Naam. Tó rọ̀ tó wíwó wà mẹ́rin pé yéé ṣe pé ó rí bẹ́ẹ̀ gangan àmọ́ tẹ́ rí kọ́ wà ń bẹ̀ ni pé ẹ ṣàlàyé.
láti mo fẹ́ àwọn ìpínlẹ̀ ọlọ́run sọ fún àmẹ́rin àmẹ́rin tó máa lọ sí ìgbọ̀nkẹ̀ ìṣòro. ẹ má bá a lọ náà. wọ́n ní ká máa lọ sí ìgbọ̀nkẹ̀ ìṣòro tó wọ́n gbọ́ fún ìgbọ́ bí bàbá ọlọ́run sọ ní wọn ò padà gbà tó wọ́n lọ. ẹ gbìyànjú ẹ gbà àwọn àṣẹlẹ̀ méjì tó túmọ̀ sí pé baba ńlá wa kì í ṣe lépe àfa kan náà wá ń bì ẹ máa bọ̀ ẹ dákun ẹ jẹ́ wọ́n rọ́nà. pàpàpà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam. Orúkọ mi ní Tajudeen ní ìdíṣẹ́ láti Ìlọrin ní ilé àgẹ́sìn. Náà. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí àti ọlọ́run bá sọ pé kí wọ́n jáde kúrò ní ìlú àdìjẹ́ náà. Ìgbà tó ti jáde, mo ṣe pé ṣètọ́ ní. Tani ọ. Tí a ṣe tọ́jú kan ìyá náà wà wà. Ẹ̀yìn yá. Wọ́n fi fún ní èso jẹ. Bẹ́ẹ̀ fún ṣíkùn nígbà yẹn wọ́n ṣíkùn. Number 2. Ìṣẹ̀lẹ̀ kọ́bì lọ́jọ́ kọ́bì ìtàn tí wọ́n para wọn. Ẹ bá ní gbé fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ìṣẹ̀lẹ̀ alákọ̀ọ́kọ́ ó ní pé àlàkalẹ̀ ti wà nínú òfin tí anabi Adam aleyhi salam wípé ọmọ tá a bá bí nínú oyún yìí tó bá jẹ́ ọkùnrin ọmọbìnrin tá a bí nínú oyún mi ò ní ọ̀fẹ́ ìyàwó wọn ìyá ńlá wa Hawa wọ́n sì máa bí ìbejì ni ọkùnrin kan obìnrin kan ọkùnrin nínú ti oyún yìí obìnrin oyún mi ní ọ̀fẹ́ obìnrin oyún yìí ọkùnrin oyún mi ní ọ̀fẹ́ Kọ́bílà wa yarí ó ní èyí tí wọ́n bí pẹ̀lú òun lòun ọ̀fẹ́ nítorí pé arẹwàbìnrin lòun ó fẹ́ tàtàrà bẹ́ẹ̀ yí òfin tí ń bẹ ńlẹ̀ padà àwọn bàbá máa bínú tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àlàkalẹ̀ yìí ẹnìkan ò gbọ́dọ̀ yí padà bí ti ṣe ń bẹ náà nù ó tó ẹrú tó sọ fún mi pé ká yí padà ó yẹ kí babaláwo bínú wọn àbínú kàkà bẹ́ẹ̀ ńṣe ni wọ́n sọ pé tọ̀ kó ní kálukú wọn wà nǹkankan eléyìí tó ṣe pé yóò fi wá ti súnmọ́ Allah ẹni tó lu abá gba tiẹ̀ àjẹ́ pé ní ti ń fẹ́ iná ní ọ̀sẹ̀ ẹni títí ọba sì jẹ́ gbígbà àjẹ́ pé kọ́ wábì kan lọ sinmi nù. Habil òun fi àgbo ńlá rọ̀gbọ̀dọ̀ òun fi wá ti súnmọ́ Allah Kọ́bílà àwọn koríko jákujáku rádaràda kan nínú èrè oko rẹ̀ ló kó kalẹ̀ iná wà láti sánmà láti wá gbé ìtòlùwà bá gbà ìgbà tí iná sọ̀kalẹ̀ àgbò níná gbé ó túmọ̀ sí pé ti Hábílà iná lọ́sẹ̀ pé òfin tí ń bẹ́hùn yóò máa bẹ bẹ́ẹ̀ náà ni láti ìgbà tí wọ́n ti bá débi pé ìnígbà ń gbà ló ti yẹ kí bàbá ó bínú sọ̀rọ̀ pé àwọn ọmọ ti ọ̀jà tó bẹ̀ tó ti fún wọn lépè èpè tó máa ń sìn dòní ìka lọ́pọ̀lọpọ̀ bàbá ó rí fún bàbá ńlá wa jájẹ bàbá ńlá ó ní sùúrù pípọ̀ àkọ́kọ́ ìṣẹ̀lẹ̀ kejì àkọ́kọ́ Ṣaitan ó ti rí ìyàwó wọn tàjẹ́ nípa pé ẹ jẹ nínú èso eléyìí tí Allah lè gbọ́dọ̀ jẹ ìyàwó náà tan ọkọ jẹ wọ́n fi jẹ aburú ṣẹlẹ̀ ìgbà tá aburú ṣẹlẹ̀ tán Àṣetánì tí wọ́n padà bá wọn lẹ́yìn ìgbà tán ti lé wọn kúrò lálùjánnà ìyá ńlá wa ti wá lóyún ọmọ alákọ̀ọ́kọ́ ìgbà tí wọ́n lóyún ọmọ alákọ̀ọ́kọ́ Àṣetánì wa ń bá wọn wípé ọmọ yìí ẹ sọ ní Abdul Harith ẹrú Àṣetánì àwọn wa ń wò pé bó làwọn ṣe sọ lẹ́rú Àṣetánì lẹ́yìn ìgbà tó jẹ́ pé Ṣetánì náà ló kó bá wọn táwọn fi dára alẹ̀ táwọn fi kúrò lálùjánnà ṣùgbọ́n Ṣetánì tàn wọ́n títí ó fi rí ìyá ńlá mú ó sọ fún wọn yìí pé tí ìyá ńlá yìí tí ó bá mọ bí ó ṣe sọ fọ́kọ rẹ̀ kí wọ́n gbà kí wọ́n sọ ọmọ lẹ́rú òun ó mú kí ọmọ kó hu ihò méjì ẹ̀kìrì lórí látìgbà tó ti wà ń kùn rẹ̀ ihò yìí ni ó wá jáde tí ó lukùn rẹ̀ ẹ̀rù wa bàyà ìyá bá fi tu ọkọ ó fi rọ ọkọ ṣé ó yẹ kọ́kọ́ ó bínú ni àbọ̀ yẹ kọ́ gbà
ẹ̀yẹ kò bínú pé alákòóbá tó ti kóbọ́ alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ rẹ̀ ló tún gbọ́ bàbá yìí ò tún bínú ó tún máa sì pé bàbá ńlá wa Adam alayhi salam onísùúrù ńlá ni káwa náà ká kẹ́kọ̀ọ́ lára wọn báwọn. àlìjánnà wo nínú àwọn bàbá tó ti dàgbà ní ọ̀daràn eléyìí níbo làlìjánnà tó lò àkọ́kọ́ fi bàbá ńlá wa sí wa ṣé India ni àbí ní Yaman àbí lókè gbogbo sánmà bàbá tó bá ti dàgbà ẹ bọ́ ta. ní òkè àwọn sánmà ìlú ẹ dákọ yín fún wa. Azeez Jimoh ní ìpàdé ọjọ́ ẹgbẹ́. ẹ bá ní gbé fún wa. ẹ gbà. masha allah. ìgbà wo gan nínú àwọn màmá ìgbà wo gan ni Allah pa àwọn màláìka láṣẹ wípé kí wọ́n forí kalẹ̀ fún Adam nínú àwọn màmá tó ti dàgbà. ṣé lẹ́yìn ìgbà tí Allah ti bi àwọn màláìka léèrè béèrè tí wọ́n lè dáhùn ni àbí kó tó bi wọ́n léèrè béèrè ẹ gbé fún màmá kan. Salamu alaikum rahmatullahi wa barakatuh láti Àgbàndà. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Òru tábà yan fìlà nínú kan máa ń ṣẹlẹ̀. Ilé Àgbàndà ọgbà o ẹ bá wa gba kíní lọ́wọ́ wọn. Mo ti fún yín ẹ mú kanu méjì ní OBJ ṣé ṣáájú kí Allah tó bi wọ́n léèrè béèrè ńlọ ní kí wọ́n forí kalẹ̀ fún Ádámà ni àbí lẹ́yìn ìgbà tó ti bi wọ́n léèrè béèrè tí wọn ò lè dáhùn ẹ mú kanu méjì. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salaam. Lẹ́yìn ìgbà tí ó ti bi wọ́n léèrè béèrè. ẹ gba bá ní gba kínní èkejì ni ọ̀jẹ̀ ẹnìkan ọ̀gbánu. ṣáájú kó tó di wípé Allahu bi wọ́n léèrè béèrè ni ọ̀dà ìgbà wo gángan ni nínú àwọn bàbá ṣáájú kó tó bi wọ́n léèrè béèrè ni àmọ́ gbà wo gángan ni nínú àwọn bàbá tó ti dàgbà. ẹni tí wọ́n bá dáhùn. ọ̀dà sẹ́ni kíá tọ́ da tán ni àbí lẹ́yìn ìgbà tó gbatẹ́gùn bàbá tó ti dàgbà tó ti darúgbó bàbá Zamfara ẹ dìde ẹ má bọ̀ ẹ dìde ẹ wá mú kan àní ẹ dìde sẹ́ni kíá tọ́ da tán ni àbí lẹ́yìn ìgbà tó gbatẹ́gùn ẹ bá ní gbé fún ọ ẹ sì fẹ́ dìde o kẹ ẹ máa wo nǹkan o ẹ bọ́ bí. iná níjà bá ń bí yàn léèrè béèrè ẹ máa pẹ́ ẹ má dojú tì mí o ẹ má dojú ó tì mí lójú gbogbo irọ́ lásán níjà yìí pé wọ́n gbẹ́ bù abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wọ́n sì dáhùn ní rọrùn. irú kí wo gan ni Allah sọ fún anabi Adam alayhi salam pé wọn gbọ́dọ̀ jẹ mbẹ nínú àwọn ọ̀dọ́kùnrin irú kí wo ni ṣégi mango ni àbí kí ìbẹ́pẹ àbí kí kaṣú àbí kí òro igi èwo ẹjọ wa wọn ní kí kaṣíà. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi. Orúkọ mi ni Mọ̀lẹ́bí Gàyáni. Balẹ̀ jẹ́ orí igi àgbọ̀nmọ́ igi ọ̀pọ̀tọ́. Ẹ gbà. Wọ́n ti sọ kaṣíà, wọ́n tún sọ ọ̀pọ̀tọ́, gbogbo ẹ̀ wọn ọ̀gbà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Habibullah Qasim láti gbọ́ra ilé olóde òkúta. Igi ẹ ibi àmọ́ torí mọ̀ kọ́. Wá gbé. Àmọ́ ọ̀dà náà màmá igi wo wọ́n fi ṣe pọ̀pọ̀ ànábì Musa.
ẹ bá ní gbé fún àwọn màmá ọyọyọyà ẹni. Asalaamualeykum warahmatullahi wabarakatuh. Wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ bá ní gbé ẹ̀bùn fún. nínú àwọn ọmọ wẹ́wẹ́ irú kí ni wọ́n fi rọ òrùka nabi Suleiman nínú àwọn ọmọ wẹ́wẹ́ ẹ bá ní pẹ́ nìkan wá ọdọ ẹfun. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam. Orúkọ mi ni Abdullahi Sirajudeen láti lè bí lójú òkú àmọ́. ẹ gbé fún. dárúkọ àyà tí Allahu azza wa jal tó ti dárúkọ anabi Idris. Naam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا. ẹ gbé fún kọ́mọ bọ̀ wá ń bí. à ń fẹ́ kẹ́nìkan wá sọ fún wa lédè kúkúrú ntọ́mà nípa nabi Nuh alayhi salam. bàbá yìí ti ń bọ̀ kò gbọ́dọ̀ sáró sọ ń bẹ̀ o sáró sọ bá ti wọ́ bẹ̀ ẹ ti kó ń bẹ̀ nù. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alaikum orúkọ mi àtẹ̀lé láti iṣẹ́ ilé bọ́ọ̀lù. ní tí aláwọ̀ ẹ̀ àwọn ẹbí náà ẹ̀kọ́ wá jíṣẹ́ fún àwọn ìjọ rẹ̀ nítorí wọ́n ti yàtọ̀ sí ohun tí aláwọ̀ gbé kalẹ̀ wọ́n ti ń sin ẹ̀bọ wọ́n ti ṣẹ̀bọ nínú. tọ́nà wọn fi apá. wọ́n ń sin ẹbọ wọ́n ti gbẹ́ ìrè. kí ni ẹbọ tá ń ṣe wọ́n ń sọ̀rọ̀ ní àbí kí ni. wọ́n gbẹ́ ìrè ní. torí sẹ́yìn lẹ́yìn tí wá tí wọ́n ń sọ̀rọ̀ ní. rárá kí ni wọ́n ń ṣe. wọ́n gbẹ́ ìrè àwọn ẹni ìrè tí aláwọ̀ ní kọ́ máa jọ sí. kí ló kọ àwọn ẹni rí òun. kò gbọdọ̀ sáró sọ bàbá àtọ̀fẹ́ jáde lẹ́ẹ̀kan kó wọn máa bọ̀ a kí yín káàbọ̀ láti sẹ́yìn ẹ má bínú. Naam. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Aleykum salaam. Ọkọ mi ni Abdulwa Káyìn láti Ìlọrin, ilé onírà Òkèlélè. Naam. Ìtí Allah subhanahu wa ta'ala tó ń rán nàbí báyìí ní òun ni pé láti wá pa ẹbọ rẹ̀. Because gẹ́gẹ́ bí a sì mọ̀ ní pé lẹ́yìn àwọn ẹni rẹ̀ kan wà bífọ́ kí Allah tó rán ànábì nù ó kọ́ wọn ní wáàdì wàsùwárà wàyẹ̀wò kọ̀wà nẹ́sọ̀ tó já sí wípé ó kù kan. wáàdì wàsùwárà wàyẹ̀wò kọ̀wà nẹ́sọ̀. ó kù kan márùn ni wọ́n. Yẹ́sù. láíláí kẹlòmí ọwá àbá àti ń ṣe creativity. Assalamu alaikum warahmatullahi Wa alaikum salaam tó lọ. láti Ìjẹ̀bú. Ìjẹ̀rù kìí ṣe lé. Ilé ọlọ́dọ̀ bá ti Ìjẹ̀bú. Alhamdulillah. Dájúdájú Allahu azza wa jalla wọ́n rán Ànábì Nuhu alayhi salam láti bí kí wọ́n jíṣẹ́ fún àwọn ènìyàn wọn. Ànábì Nuhu alayhi salam wọ́n jíṣẹ́ fún àwọn ènìyàn wọn, wọ́n sì máa ń pè wọ́n ní àárọ̀, wọ́n sì máa ń pè wọ́n lọ́sàn-án. Wípé ẹ wá ṣẹ̀sìn Allah, ẹ wá ṣe ti Allah. Àmọ́ gbogbo ìgbà ilé tí Ànábì Nuhu alayhi salam tó bá ń pe àwọn ìjọ rẹ̀, wọ́n á fọwọ́ dé etí wọn. Wọ́n ṣe ṣàfihàn yà bá wọn. Subhanallah. Wọ́n á fọwọ́ dé etí wọn, wọ́n á sì kọ́ sí ikún eléyìí sí tí Ànábì Nuhu alayhi salam. ẹ ti sọ Lárúbá kan bẹ́ẹ̀ tí sọ Yorùbá. Subhanallah náà ni wastaghshaw ẹtúmọ̀ ẹ̀. Wọ́n ní wọ́n ní aṣọ kan eléyìí tó já sí pé ní. Ta ló ní wọ́n ní. Àwọn olùmọ̀. ń bọ́ ń bẹ̀ Ọlọ́run bọ́ sọ̀rọ̀ ọwọ́ aláwọn olùmọ̀. Wọ́n ní àwọn aṣọ kan bẹ́ẹ̀ tí wọ́n fi ń bo ojú wọn nígbà tí Ànábì Nuhu alayhi salam bá ti ń bá wọn sọ̀rọ̀. wọ́n fi bójú wọn pé kíni. Pé táwa sójú wọn máa bọ àbórí mójú. mọ ojú.
dárúkọ àwọn akíní tí wọ́n ń sìn lẹ́yìn Allah. wọ́n sì dẹ́wọ̀n wáàt suwa yabu yaru wàdà. ẹgbẹ́ fún kọ́ bọ́ọ̀bì. èpè kan bẹ tánàbí nù hasẹ fáwọn èèyàn rẹ̀ èpè tánàbí nù hasẹ èpè yẹn gbóná díẹ̀ wà káyà náà ó sì gbọ́dọ̀ síkà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam. Naam. وإذ قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا. ẹgbẹ́ fún kọ́ máa bọ̀. Ànábì Nuh alayhi salam ó bí àwọn ọmọ mẹ́rin. kí ni àwọn orúkọ wọn èwo sì ni bàbá ńlá wa Áfíríkà nù wọn. sẹ́mi pé lẹ́yìn ìgbà tí Allah azza wa jal tó ti kọ́kọ́ dá Ànábì Adam alayhi salam àtàrà Adam ní gbogbo wa ti ṣẹ̀ ṣùgbọ́n nígbà tó dá yé Ànábì Nuh alayhi salam Olúwa Ẹlẹ́dàá wa pa gbogbo àwọn èèyàn ó pa wọ́n run kò sẹ́ni tó ṣẹ́kù àyàfà àwọn ẹni tí ń bẹ pẹ̀lú Ànábì Nuh alayhi salam nínú ọkọ̀ ojú omi iye èèyàn tó sì ṣẹ́kù pẹ̀lú rẹ̀ nínú ọkọ̀ ojú omi yàtọ̀ sáwọn ọmọ rẹ̀ wọ́n jẹ́ 100 àwọn èèyàn 100 lẹ́yìn ìgbà tó lù wá pa gbogbo èèyàn rẹ̀ tán táwọn náà sọ̀kalẹ̀ nínú ọkọ̀ ojú omi wọ́n ní wọn ọ̀sẹ̀ mi pẹ́ Allahu ò sì kádàrá kún bímọ gbogbo èèyàn tó wá ṣẹ́kù láyé lónìí ńṣe ni wọ́n ṣẹ̀ látara àwọn ọmọ Ànábì Nuh alayhi salam torí ẹ̀ lásìkò máa ń sọ pé bàbá ńlá wa kejì ó ní tani Ànábì Nuh alayhi salam àwọn tani Ànábì Nuh ní àwọn ọmọ mẹ́rin dárúkọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin kó wá sọ tani bàbá ńlá tàwa Áfíríkà nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó bá dá yín lójú ni o alásìkò fi ṣòfò. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam wa barakatuh. Orúkọ mi ni Muhammad Abdulsalam láti ilé ààrẹ mọ́lẹ́. Naam. Ibrahim ni bàbá ńlá àwọn Áfíríkà. Ẹ gbàgbé ẹ gbà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam. Ó ní àbẹ̀tí Musa láti ilẹ̀ ń lẹ́ka sí ilé tó yẹ. Orúkọ ọmọ àlejò ló bẹ̀rẹ̀ ní àwọn ìdílé ó bí Sam, ó bí Yakin, ó bí Ham, ó bí Sam, ó bí Ham. ó bí Kalehan, ó bí Kanaan. Ẹ máa pé kí ó dáadáa. ó bí Kalehan. Wa alaikum salam wa barakatuh. orúkọ mi ní Abdulaziz láti lọ ọmọ ẹni lọ́pẹ̀ ní Ya ẹ bá ń pè ẹ gbá ya ò kọ fáwọn ni ya mú kọ fáàmù ni ẹ gbé fẹ́ lómi. Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullah. orúkọ mi ni Adi Sami. Naam. orúkọ ẹni Yafith. Yafith barakallahu fik ẹ wá gbé wọn náà gbé táwọn ní baba ńlá wa Áfíríkà nù wa ẹdú ẹ má ti lọ baba ńlá Áfíríkà nínú wa Bàbá Áfíríkà ni wọ́n ní Sam. ẹ gbàgbé ẹ ìwà wa baba ńlá Áfíríkà nínú wa sáyẹ̀dì rẹ̀ sá láti Ìlọrin Ham wá gbé tún wá gbà kí ọmọ mọ baba ńlá rẹ baba ńlá wa Áfíríkà nínú wa ni Ham Sam oní baba ńlá àwọn Lárúbáwá àti gbogbo àwọn ọmọ Israel baba ńlá tàwọn Europe oníkíni Yafith Kanaan wọn lò ń lọ mọ Ànábì Nuh àti sórí ibú ètò ní kó wá wọ ọkọ̀ ojú omi tó kọ̀. Ta l'Olúwa Ẹlẹ́dàá wa rán Ànábì Sálíhù lọ́rán sí ẹni tó bá ti tíra ẹlẹ́kan gbàgbé ẹ̀ àwọn èèyàn pọ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Aleykum salaam. Ọmọ Abdulsalam.
Ànábì Sọ́lẹ̀ sáwọn Samud. àwọn Samud kí làwọn Samud yẹn kí ni wọ́n tọrọ lọ́dọ̀ rẹ̀ kí ni wọ́n tọrọ lọ́dọ̀ Salih. Kí Ànábì kí Ọlọ́run ṣe mọ́jísà kí mọ́jísà wa ló fún. rakun kí rakun yọ láti àpáta. sọyọ àbí ọyọ Ó yọ. kí á ní wọ́n ṣe. Wọ́n gbàgbọ́. Wọ́n para fún mi ní. ìdí ń bàtà wàá gbé tí wọ́n á gbà. kí ni anabi Ibrahim aleyhi salam kí ló jẹ́ sí anabi Lut aleyhi salam. báwo ni anabi Ibrahim àti anabi Lut báwo ni wọ́n ti ṣe tán. ẹsira. ọmọ láti ẹni ọmọ ẹ̀gbọ́n bàbá. ọmọ ẹ̀gbọ́n bàbá. ọmọ ẹ̀gbọ́n bàbá tani. kí ló anabi Lut jẹ́ sí anabi Ibrahim. mímí gbóyìnbó ọ̀nkù kọ cousin ni ọmọ ẹ̀gbọ́n bàbá tani. ẹ bá ní gbà lọ́wọ́ rẹ̀ kó gbédè Yorùbá ẹgbẹ́ fún bàbá tí ń bọ̀ yìí. wa aleykum salaam tó lọ́wọ́ kàtó. ẹ gbà ẹ bá ní gbé kínní fún bàbá ẹ gbọ́ Yorùbá ti clear Yorùbá àwọn Quraysh ẹ má bọ̀ bàbá ẹ má bọ̀ ẹ má bọ̀. masha allah anabi Ibrahim aleyhi salam àbúrò bàbá anabi Lut ni kí wọ́n á ní Lut jẹ́ sí anabi Ibrahim ọmọ ẹ̀gbọ́n ló jẹ́ sí anabi Ibrahim. ṣé anabi Ibrahim aleyhi salam gbàtí Olúwa Ẹlẹ́dàá tó pa láṣẹ pé kó dúnbọ ọmọ rẹ̀ ṣé Ismail ni àbí Ishaq kí lè rí ẹ rárá ẹ ṣe sùúrù bàbá yìí nínú àwọn obìnrin ta ni wọ́n ní kí wọ́n dúnbọ ṣé anabi Ismail ni àbí anabi Ishaq ẹgbẹ́ fẹ́ni tó fẹ́ dá ẹ mọ́ básíkò jẹ́. Assalamu alaikum warahmatullah. Wa alaikum salaam wa rahmatullah. Orúkọ mi ni Alimatu Lani láti Yorùbá níkà. Nabi Ismail. Ismail tó dá yín lójú sáà tún lè sọ pé Ishaq ní kọ́ọ̀lù mi kò sí kọ́ọ̀lù méjì ọ̀dà ẹgbẹ́ fún un. talẹni náà tó kọ́ Al-Kaaba nínú àwọn bàbá ta ló kọ́ Kaaba bàbá tí ó ti gbẹ̀bùn ẹ máa bọ̀ ẹ wá sínà fún bàbá. Wa alaikum salaam tó wà. orúkọ mi ni Abdulgani láti ilé náà. ẹjọ́ kọ́ ìkàgbà ànábì Ibrahim bàbá ní ànábì Ibrahim. tẹ́ ẹ gbà bàbá tí ń bọ̀ yẹn máa bọ̀ ń tí. Wa alaikum salaam tó wà wọ́kọ̀tì. Anabi Muhammad bàbá ọgbà o bàbá yìí ẹ máa bọ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salaam tó wà wọ́kọ̀tì. orúkọ tèmi ni Ibrahim ọmọlẹ́sàwọ̀ alẹ́dùn àgbáyé. ẹ gbà wọ́n ti sọ táwọn bá gbà ní àbá ti fún wọn. náà màmá.
sẹ́yìn máa bẹ́ẹ̀ bá mẹ́ ẹ má bá sùkò jẹ́ o. Ànábì Ismail ni. ẹ gbà. inú àwọn ọmọ kéékèèké ọmọ tó wọ white ń má bọ̀.